tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń gbòó ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkà mọ́ wà ní fún yín lówó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́bọ̀tà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n á bá dé bà kò ní fara dé lọ ẹ bá mi sọ fún pé bí mo ṣe wáyé ni ò bá jà wá àlàáfíà mo bá wa ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó ń bí mi fọwọ́ sí kán pé gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí gbé tó ń gbà àwọn èèyàn ó ti tó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́bọ̀tà fẹ́ni kankan á lè wọn kó lu wà pátápátá ẹ̀tọ́ tọwọ́ tí wọ́n á bá dé bà kò ní fara dé lọ sọ fún. Alhaji Dogo. Na. Láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Láti mọ́kà ẹ̀ mọ́kà gbé fún wa. Nagode. Yali bai so da fada ba. Alhamdulillah. Ba mu so fada mu ba. Yali bai so da fada ba. Ba mu so fada mu. Abin da yake so. Na'am. Ka tara mutanen ku. Duhula ne. Gaba daya. Ke na wanga na mu. Ko ne yake buhun ka. Ku yi mitin. Aka sake doki mutanen mu. Láti musu doki kayan ku wuce. Ya sake dawowa aka doki mutanen mu. A kuma sala. ṣùgbọ́n tó ń bá ti jiyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwa náà fọ́ kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. Ya ce maka hada maka ko ba sake doka mutane ba wallahi ya so babu wani wahala Allah ba mu zaman lafiya. wai aka sake doke mutum da gari ga du kula da yake cikin gari ga Kẹ̀lẹ́ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà wá sọ láàrin fún un pé mo ní kó pe àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ọmọ rẹ̀ pé àwọn náà ń jiyàn gbé wọ́n sì ń jalè kó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àsìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Láì bá ti gbogbo ẹ̀. Ìgbòho ìsàwó bàbá dámì. 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 Bọ́ọ̀bọ̀ọ̀. Ìgbòho ìsàwó bàbá dámì. Ìgbòho ìsàwó bàbá dámì. Láì bá ti gbogbo ẹ̀. Ìgbòho ìsàwó bàbá dámì. Ìgbòho ìsàwó bàbá dámì. Láì bá ti gbogbo ẹ̀.